bó tiẹ̀ jẹ́ pé kò tẹ́ wọn lọ́rùn síbẹ̀síbẹ̀ ọpẹ́ làwa máa dá lọ́dọ̀ Ọlọ́run ọba láti bí ọdún 6-7 sẹ́yìn kò fẹ́ẹ̀ sí kérésìmesì tó dé tí wọn ò pariwo pé èèyàn báyìí làwọn agbésùmọ̀mí àwọn apaniṣayọ̀ ni wọ́n pa pàápàá jùlọ nílé ìjọsìn nínú ọdún kérésìmesì wọ́n fi ń ṣayọ̀ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ti ọdún yìí pé Ọlọ́run ti bá wa yí ìgbà yẹn padà sọ́dọ̀ àwọn agbésùmọ̀mí fúnra wọn wọ́n ti forí kò a dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí wípé ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú Trump ló jẹ́ kí àṣeyẹ àti àṣeyege lè kó wáyé ẹ wò mí délẹ̀ kẹ́ ẹ mọ ibi tí mò ń lọ o ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o ìbéèrè ni màá fi parí ọ̀rọ̀ mi ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wọn wò délẹ̀ ká tó béèrè tí ẹ bá rántí láyé Jonathan tí wọ́n kó àwọn ọmọ Chibok nígbà yẹn lọ́hùn akúkú fẹ́ràn ọ̀rọ̀ ká máa tanra wa jẹ náà ni gbogbo ìgbà yẹn ló yẹ kí àpẹẹrẹ ti ń wà wípé àwọn Fúlàní yìí àwọn Northerners yìí wọ́n kàn ń pariwo wọn fẹ́ ká pín ṣùgbọ́n wọ́n fẹ́ máa mú wa jẹ bí eṣin wọ́n fẹ́ máa jẹ wá bí elégbò wọn ò fẹ́ kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó wá fún ìran kankan ju ìran wọn lọ tẹ́ bá rántí ayé Chibok girls àwọn 300 tí wọ́n kó ń gbà yẹn lọ́hùn Amẹ́ríkà fẹ́ dá sọ̀rọ̀ yẹn ń gbà yẹn náà wọ́n wá bá Jonathan ṣèpàdé wọ́n dẹ̀ sọ fún pé àwọn máa wọnú igbó yẹn lọ àwọn máa kó gbogbo wọn lóorun tẹ́ ẹ̀ bá fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ àwọn máa kó gbogbo àwọn ọmọ Chibok yẹn èmi ni tiyín ní tòótọ́ létà nígbà táwọn Amẹ́ríkà máa gbé ìgbésẹ̀ wọ́n rí i pé gbogbo àwọn agbésùnmọ̀mí pátá náà ti lo nose mask àwọn dẹ̀ fẹ́ lo gas láti fi kún wọn lórun tẹ́ ẹ bá rántí Jonathan jáde ń gbà ẹ̀ ó láwọn Northerners ó ní wọ́n ti wọnú ìjọba òun wọ́n ti gbàbọ̀dé fún ìjọba òun tẹ́ ẹ bá rántí ìgbà yẹn ló ti yẹ ká máa mọ̀ wípé àwọn ará bíi wọn ò fẹ́ràn wa ìyẹn bẹ́ẹ̀ àwọn Chibok girl yìí 90% ló jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì 90% 276 ní kìrìsìtẹ́nì tó wà láàrin wọn nínú wọn láti rí Líà Ṣáíbù nígbà yẹn náà lọ́hùn ṣùgbọ́n èyí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wá ṣe yìí wọ́n kẹ́kọ̀ọ́ látara Jonathan ni nínú ẹ̀kọ́ tó kọ́ lára Jonathan ni bí wọ́n ṣe sack àwọn òṣìṣẹ́ tí wọ́n rí sí ètò ààbò nínú ìjọba wọn ẹ rántí ọ̀gbẹ́ni kan ṣé Badaru ní jẹ́ Badaru former governor Jigawa ẹ rántí ọ̀rọ̀ tó sọ ńgbà tán sákẹ̀ wípé wọ́n á lè bọ́ǹbù iná ti pé àwọn ibìkan wà tí bọ́ǹbù ò lè dé tí bọ́ǹbù ò lè ti ṣiṣẹ́ ìtọ́ yẹ káwọn ṣe nìkan negotiate pẹ̀lú àwọn ará bíi lára àwọn tó ń rí sí ètò ààbò orílẹ̀-èdè wa nìyẹn o nígbà tí bàbá wa Tinubu tó dá wọn dúró ńgbà yẹn lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pípa ọ̀yà El-Rufai lẹ́nu pé kí ló dé tí ó jẹ́ pé security department ni bàbá ti ń ṣàkèyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n padà gbàbọ̀dè ìtí Amẹ́ríkà wá ṣe yẹn wọn ò ní rí ṣe ṣe rírú àwọn èèyàn tá à ń bá dòwò pọ̀ tá à ń bá tò pọ̀ ẹ rí wọn àbẹ́ ẹ̀ rí wọn báyìí gómìnà ń sọ tiẹ̀ o òun náà sọ pé kí wọ́n máa wá negotiate láwọn tó ń pa innocent Christian àwọn tí ò mọ nǹkan kan tí ń sin ẹ̀sìn wọn jẹ́jẹ́jẹ́ tí ń pa wọ́n bí eku bí ẹran tí ń pa wọ́n bí chicken tí ń kó wọn ní kòkúkò padànù bí ẹ̀fọn láyé Buhari ọ̀rọ̀ yìí worst gan torí pé àwọn Miyetti Allah ń ṣe tiwọn
a lè káàntì iye èèyàn iye ọmọ kékeré tí wọ́n gún lọ́bẹ lẹ́yìn ìyá ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe fídíò ẹ̀ ṣàgbé bàbá Tinubu ti gbẹ́sẹ̀ lé ojú òpó tí ó jẹ́ ti terrorist tí wọ́n fi ń ṣe àfihàn àwọn orí burúkú tí wọ́n ń ṣe. tó bá wá jẹ́ pé ẹ̀yà míì tàbí ààrẹ míì ló wà ní orí ipò lásìkò tá a wáyé a lè bọ́ ń bẹ̀ kudos fún bàbá wa Tinubu fún ọgbọ́n òṣèlú tí wọ́n lò torí pé yóò máa bẹ̀rù àwọn northerners ni ó máa bẹ̀rù àwọn northerners ni pé kán má lo agbára ẹ̀sìn wọn láti sọ wípé kí òun má padà wọlé ẹni ó tún wá bẹ̀rẹ̀ ní Sokoto ní ìlú bíi tí sọ́tà ń wà tó jẹ́ olórí àwọn ìlú tí wọ́n ti ń ṣe agbésùnmọ̀mí ìlú tí àwọn mùsùlùmí tí wọ́n wà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń pàṣẹ gbogbo tó ń lọ láàrin mùsùlùmí lórílẹ̀‐èdè yìí ó bẹ̀rẹ̀ ń bẹ̀. àwọn kìrìsìtẹ́nì àwọn mùsùlùmí gbogbo wọn ni ẹ ti ń lọ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o ẹ jẹ́ á ka òfò ẹ̀mí nígbà àkọ́kọ́ láti bí ọdún bíi mélòó sẹ́yìn ní December eléyìí first time tí kérésìmesì lọ láì jẹ́ wípé wọ́n ń ka òkú èèyàn jọ rẹpẹtẹ kọ́lọ̀ kó ṣàánú wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ ti kógo járe o ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní ìbéèrè ni màá béèrè láti yanjú ọ̀rọ̀ mi ibo ni ìbéèrè mi ń lọ now àwọn kan jáde nínú àwọn ará north yàtọ̀ fáwọn tó ń sọ pé kan negotiate olórí àwọn àrèwá wọn Fúlàní lòun náà ó ní kan negotiate oníṣe bí àwọn delta náà ń gbà yẹn àwọn náà wọ́n san ransom fún ṣé ransom ó ní wọ́n san olórúkọ kan tó pa amnesty fún wọn ẹjọ́ ṣé nǹkan tó wà ní north ló wà ní delta ṣé bí àwọn delta ṣe ṣe tiwọn làwọn ṣe ń ṣe tiwọn wọ́n ń pa aláìṣẹ̀ wọ́n ń jẹ́ aláìṣẹ̀ gbé wọ́n ń gba ransom àbí ṣe rí i pé irú àwọn èèyàn tá à ń bá tò ẹ wo bí wọ́n ṣe ń rorí ẹ wo ọpọlọ ẹran ọpọlọ màálù tó wà lórí wọn adẹ̀ ní nǹkan kan náà ní wá ṣé resources tó wà ní delta tó wà north gan ṣé ìjọba gbádùn ẹ̀ ní kí láǹfààní ẹ̀ kí láǹfààní resources tán ní tíjọba tí ó jèrè kankan lórí ẹ̀. ẹ kú oríire bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa tẹ́ ẹ kọ̀lábò pẹ̀lú Trump àti Amẹ́ríkà ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tó wà náà tí bí mò ń bọ̀ ni ẹ má farabalẹ̀ sọ̀hún o ìrònú wọn kì í ṣe ìrònú èèyàn o wọn á ní ọmọ Yorùbá wọn à ní sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn à dẹ̀ ní sọ pé ó gba àwọn ẹ̀mí àwọn èèyàn làmọ́ o wọn á ní gbogbo Yorùbá torí bàbá ní tá à ń gbọ́ lábẹ́nú tàbí tí wọ́n lè ṣe allegedly ìkìlọ̀ lélẹ́yìí a sọ pé wọ́n fẹ́ ṣe é ṣùgbọ́n ẹ jẹ́ ká fara soko díẹ̀ kúrò ńbẹ̀ ìbéèrè mi wá rèé torí pé àwọn aráabí ti ń sọ ọ̀rẹ́dì pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún Trump láṣẹ láti wá gbógun ti àwọn mùsùlùmí ṣẹ́rí bí tí wọ́n gbọ́rọ̀ lọ ṣẹ́rí bí wọ́n ṣe ń ronú ọpọlọ ikú ṣé àwọn mùsùlùmí kí ni wọ́n ń ṣe nínú igbó kí ni wọ́n ń fi nǹkan àjẹ olóró ṣe kí ló dé tí wọ́n ń já àwọn èèyàn gbé wọn ò rí ìbéèrè yẹn dáhùn o ṣùgbọ́n tí wọ́n lè sọ ni pé President Bọ́lá Ahmed Tinubu fún Trump láṣẹ láti wá gbógun ti mùsùlùmí gbogbo wàhálà láyé ẹ ṣàǹfì ẹ̀sìn mùsùlùmí ẹ fi ń dálẹ̀ ẹ fẹ́ kí ìyẹn tó di ogun àáfàá tó níyàn ìyàn òmù ni ọmọ òní jẹ tíà ẹ má bẹ̀rù ọmọ olódò ọdẹ ti fodó orin fọ́ wọn lórí odò ọdẹ fọ́ wọn lórí látẹ̀yìn ó gbèrú wọn látẹ̀yìn wọn ò ró kó bẹ̀rù ẹ mọ̀lẹ́ pọ̀ bọ́ǹtò rúùlù ìgbanigbá gbogbo ọgbọ́n tẹ́ fi gbalẹ̀ àwọn èèyàn kan tẹ́ bẹ̀rẹ̀ sí jọba ń bẹ̀ ẹ tó fẹ́ fi ilẹ̀ ẹ tó fẹ́ ṣe tàwọn yòókù bẹ̀ ẹ wá dẹ́mi èèyàn légbodò wicked soul ẹ ń pa àwọn èèyàn bí ẹni pẹran ẹ ń pa àwọn tí ò ṣẹ̀ ẹ jẹ́ n béèrè mi now ju gbogbo ẹ lọ gbogbo tá à ń fèsì báyìí bàbá wa Tinubu wọn ti ṣiṣẹ́ Trump ti ṣiṣẹ́ ó tún kú o nìbọn ro ṣẹ̀gbọ́n middle belt wọn kì í wọn dákẹ́ wọ́n ń rọ Donald Trump kó wá gbà wọ́n lẹ̀ àmọ́ ibi tó kàn torí àwọn aráabí náà fi bẹ̀ ṣe bùgbé tẹ́ bá mọ iye èèyàn tẹ́ ti pa ń bẹ̀ yẹn náà
nóòbì ṣeré o kí ló máa jẹ́ ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ọmọ Oòduà mo kí yín dáadáa, ẹ̀yin ìran mi mo kí yín dáadáa, ṣùgbọ́n ṣó yẹ ká fara lẹ̀ pé wọ́n ti ṣẹ́gun wọn. Tí ò bá sí Trump ńkọ́? Ìbéèrè mi nìyẹn o. Tí bàbá wa Tinubu ò bá cooperate ńkọ́? Tí Trump bá wá kúrò lórí oyè l'Amẹ́ríkà tá a dẹ̀ wà pẹ̀lú àwọn ará bí tá a lọ́kàn ṣoṣo ni wá, ṣé ìwà àtayó fàtálẹ̀? Kí ló yẹ káàrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe lásìkò yìí tí gbogbo ogun ẹ̀ bá kù ńlẹ̀? Ṣé wọ́n fojú re wo Yorùbá mọ́? Ṣé ń fojú re wo bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ nítorí pé kò jẹ́ kán kọ́ńtínì nínú wà ká wọn? Kí ni yóò ṣẹlẹ̀ tí Trump ò bá sí mọ́? Torí gbogbo ààrẹ Amẹ́ríkà kọ́ ló lè dàbí Trump, gbogbo ààrẹ Nàìjíríà kọ́ ló lè dàbí bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu tá a gbóṣùbà fún. Kí ni yóò ṣẹlẹ̀? Ṣé bá ṣe máa bá lọ rèé? Ṣé tógun yìí bá ti tán náà nìyẹn? Kò lè sí agbésùnmọ̀mí mọ́. Ẹ mọ̀ pé Fúlàní a máa gbẹ̀san. 20 ọdún ẹgbẹ̀rún ọdún wọn kì í gbàgbé ọ̀rọ̀. Kí ló yẹ ká ṣe? Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá ńlé. Tí bàbá Tinubu bá fi ìjọba lẹ̀ tán bá lu sáà wọn náà tán, sáà kejì náà tán, gbogbo sáà tán bá fẹ́ lò, èèyàn mélòó ló lè láyà tí ò ní bẹ̀rù àwọn northerners pẹ̀lú agbára tí wọ́n ní tí wọ́n láwọn ní àti ìpáǹlé wọn? Ta lẹni náà tó lè ṣe bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Ta lẹni náà láàrẹ Amẹ́ríkà tó lè ṣe bí Donald Trump? Ṣé ká máa bá lọ náà ni? Ṣé wọ́n Nàìjíríà ní wá? Tó bá jẹ́ wọ́n Nàìjíríà ní wá, ẹ fi sábẹ́ comment section. Mo béèrè ni. Ṣé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tí wọ́n bá tiẹ̀ tún tọrọ àforíjì? Ṣé àwọn tí gbogbo tó ń ṣẹlẹ̀ táwọn olórí wọn tó yẹ pé gbogbo ìṣòro tá a ní lórílẹ̀‐èdè ọwọ́ àwọn Fúlàní elders ló ti wá? Gbogbo ìdààmú kò sí security tá a ní lórílẹ̀‐èdè yìí ọwọ́ àwọn Fúlàní ló ti wá. Àwọn ni Miyetti Allah, àwọn ni Lakurawa, àwọn ni Boko Haram, àwọn ni oríṣiríṣi. Ẹ jọ̀ọ́, kí ni yóò jẹ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí? Ṣé ká fi lẹ̀ bẹ́ẹ̀? Wọ́n Nàìjíríà, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run bá yín tó. Ọgbọ́n tẹ́ ẹ fi ń tó, Ọlọ́run ò ní fi lẹ̀ o. Bẹ́ẹ̀ sì gbàgbára lọ́wọ́ àwọn ará bí tẹ́ẹ̀jì kó ní kálukú mọ ààlà ẹ̀, ó ṣe pàtàkì o. Ẹ bá wa rí ṣètò ààbò kó tún dánmọ́rán jù báyìí lọ. Àwọn borders tí wọ́n ń gbà wọlé, ẹ bá wa wá nǹkan ṣe sí o. Àwọn alágbára tán pera wọn lálágbára orílẹ̀-èdè yìí tán jẹ́ Fúlàní, àtàwọn tí wọ́n ń ṣe Fúlàní, àtàwọn tórúkọ wọn ti jáde tẹ́lẹ̀ tí wọ́n sponsor terrorist yìí, a tún ń sọ ẹ má jẹ́ ó gbé, ẹ má jẹ́ ó lọ o. Àsìkò rèé tẹ́ ẹ lè fọ orílẹ̀-èdè yìí mọ́ nígbà tẹ́ ẹ ti wà pẹ̀lú Trump. Ṣeun Agboola lórúkọ tèmi o. Kí ni ká ṣe? Ká fi lè bẹ́ẹ̀ ṣe.